curfew ti bẹ̀rẹ̀ curfew ti bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti bẹ̀rẹ̀ curfew ṣé wọ́n ní Jésù ni they wine Jesus they bá ń gbọ́ they play curfew ti bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Ọ̀yọ́ gbogbo àwọn ìlú yẹn àwọn baálẹ̀ ti declare curfew àwọn ọmọ ìlú ti support àwọn àgbààgbà ìlú ti dìde wọ́n ní enough is enough wọ́n ti kó sẹ́lẹ̀ mú wọn kábà àwọn announce fún yín fídíò tẹ́ fẹ́ wò yìí fídíò tẹ́ máa wò ń bẹ̀ máa pọ̀ ẹ máa rí lórí ọ̀dọ́ tí wọ́n pa ẹ máa rí wò ẹ máa rí tí wọ́n ti ń fi táwọn gàmbárì ti ń fi oògùn olóró àbí kí oògùn apààyàn àbí oògùn apààyàn ó pààyàn ó pàdùn sniper tí wọ́n ti ń fi sínú oúnjẹ tí wọ́n ta fáwọn ọmọ Yorùbá ẹ máa rí wò ń bẹ̀ eré oko lẹ̀ Yorùbá ẹ máa rí wò ń bẹ̀ ó dà pé full package ni ó kọ́ pé ara mi gan ò tiẹ̀ ṣe jámújámú ṣùgbọ́n full package ni ẹ ra kọ́kọ́ play jingle yìí fún yín ná kẹ́ lè mọ bí ó ṣe ń lọ ẹ kọ́kọ́ enjoy jingle yìí ná. Tiwé tàgbà àdúgbò yìí ìyá alábọ́run kò tí máa dẹ̀wò bí ìyẹn kí epo lè gbọ́ o bẹ́ẹ̀ kí toko náà ó má sàn àsopìyè àwa balẹ̀ láwọn ìlú wọ̀nyí tewúrojù ẹlẹ́mìnlá onígbá elébè ìdíyá tá a wà níjọba àbílẹ̀ oríire ńlá ń kéde o wípé àwọn Fúlàní adaranjẹ tí wọ́n fẹ́ sọra wọn di ẹrù jẹ̀jẹ̀ lágbègbè wa ti fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́ tán o kò sí ọ̀kankan nínú wa tó fún wọn nílẹ̀ ipa ni wọ́n fi tẹ̀dó ságbègbè wa torutoru ni wọ́n fi ń ba èrè oko wa jẹ́ bẹ́ẹ̀ torí ẹrù fipábánilòpọ̀ púpọ̀ àwọn obìnrin wa kò lè jáde nílé mọ́ ṣódà káwọn Fúlàní darandaran tí wọ́n fẹ́ sọra wọn di dáradára kí wọ́n sọ ọmọ aláṣọ wa dalákìsà torí púpọ̀ àwọn tí wọ́n jẹ́ aráàlú wọ́n ti torí ìwà ọ̀daràn táwọn Fúlàní darandaran yìí ń wò máa kó kúrò nínú ìlú wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ alága ìjọba àbílẹ̀ oríire ẹ jí gìrì sí ọ̀rọ̀ wa o Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹgbẹ́ ìṣọ̀kan àgbẹ̀ Ògbómọ̀ṣọ́ Umaru Babuga Sẹ́ríkì Ògbómọ̀ṣọ́ Jòhórà Ògbómọ̀ṣọ́ Ọlọ́runtóyìn Abọ́dúnrìn ẹ má jẹ́ káwọn Fúlàní ó bo kọyín jẹ́ gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pátápátá ẹ wá gbà wálẹ̀ ẹ wá gbọ́ o kẹ́nikẹ́ni ó má ṣe rìnrìn ẹlẹ́sìn mìrìn nínú àwọn ìlú wa bẹ̀rẹ̀ láti aago 11 alẹ́ sí 5 ìdájí mọ́ o kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ kí gbogbo sáré ṣàgò kí wọ́n ṣe gàyà fún ìlú wa náà o àìgbọ́sibù ṣe agbọ́mọgbà nìkan lókù tí ó jẹ̀bi ọ̀rọ̀. ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sáré ṣàgò wọn ẹ lọ mẹ̀lẹ́ ń bẹ lọ sẹ́ńtì máa mọ́kàn síbì kan o tó bá dẹ̀ bílíf pé oníṣìṣìn lórí ó fẹ́ bẹ́ sáwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yá abẹ́ kan rí ẹ bẹ́ kànáà bíi bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ sáwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ní kò bẹ́ẹ̀ wọlé wọ́n ní ẹ̀yìn oníṣàrin ṣàgò wọ́n ní ẹ wá bí jòkó sí o ìlú ti lé o ó sì dojú oró báyìí ẹ̀yin ajàjàgbara ìlú wọ́n ní kẹ́ support àwọn wọ́n lọ́mọ ẹran tí ń jẹ gungun ọmọ aláṣọ tí ń wà kìsà ṣé ti gbọ́ yẹn o wọ́n láwọn ò talẹ̀ fáwọn pípù dépò táwọn máa tulẹ̀ fún wọn wọ́n fi tipátipá dó sílùú ni ẹ wo wọ́n ti wá ní kí gbogbo ajìjàgbara pátá nílẹ̀ Yorùbá wọ́n ní kán gba àwọn kó ní kálukú dìde ẹyọ kan ní Yorùbá ọmú ẹyọ kan lájọ mú Yorùbá ò pé méjì ní gbogbo ìlú pátá tá bá wà èdè ẹyọ kan là ń sọ Yorùbá ẹyọ kan là ń sọ pé méjì gbogbo ajìjàgbara wọ́n ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ gba àwọn fine kọ́mọ aláṣọ máa wá di elékìsà tó rọ́mọ ẹlẹ́ran tí ń jẹ gungun báyìí kí dààmú dààbò kó má wàá kó ilẹ̀ Yorùbá lọ gbogbo wa àfi ká pawọ́pọ̀ ká gbára wálẹ̀ ẹ̀yin baálẹ̀ mo tún kí yín mo kí ẹ̀yin baálẹ̀ mo kí yín 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 ẹ ṣeun pípẹ́ tí ẹ dìde ẹ̀yin àgbààgbà náà á kí yín pípẹ́ tí ẹ dìde ẹ ṣeun ẹ kú ìfọmọ ènìyàn ṣe gbàtọ́ gọ́vnà Ṣèyí Mákindé tá a gbọ́n kankan lẹ́nu ẹ̀ sìn ṣáà lè fọlọ́pàá mú ṣáà lè wọ àgbọn kan lẹ́nu àwọn ọba kí la máa ṣe sí a lè ṣe nǹkan kan a kàn máa pariwo báyìí náà ni bóyá Ọlọ́run àjọ gbọ́ wọ́n dẹ̀ gbọ́ o torí tí òdùn kankan nínú àwọn bàbá wa o wọ́n gbọ́ bóyá Ọlọ́run á jẹ́ kí wọ́n gbà wọ́n dẹ̀ gbà bóyá Ọlọ́run á jẹ́ kí wọ́n dìde á kó sí wọn nínú wọ́n á lè wò pé àwọn ọmọ Yorùbá yìí kò jẹ́ kí wọ́n pa wọ́n tán lásìkò tiwa ètò bá wá ń wò wípé irọ́ làwọn ará òkè ògùn àwọn olókè ògùn pa ó yá ẹ bá wa wo fídíò yìí gbogbo àbíàmọ ayé pátá a ò ní fojú sunkún ọmọ wa o a ní fara gbàwẹ̀ o dààmú kéré ó tóbi kò
kò ní kàn wá. Àánú olórí ọ̀dọ́ ṣe mí. Kí ìyá jókòó ti òkú ọmọ nínú mọ́tò. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ní kan èmi àti yín lágbára Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, kí ni mo sọ? Kò ní kan èmi àti yín ní àṣẹ Elédùmarè. Ó ga o, ó lágbára. Last year gangan ni léyìí ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n àgbọ̀ àwọn tó wà lọ́wọ́ wọn náà sẹ̀ǹdẹ̀ sí mi ní Yorùbáwùyí ilé ẹ̀ tó táwọn ẹ̀ bá ń pariwo pé kí Fúlàní kúrò nílùú, wọ́n ní kí n bá àwọn play ẹ̀ torí àwọn olórí ibú tó ń ṣe fídíò nípa Yorùbá nation. Àti gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé níbi wákàtí bíi méjì sẹ́yìn àbí wákàtí kan a rí ọmọdékùnrin kan tó wá tó sọ̀rọ̀ nípa pé òun gbé ẹ̀gbọ́n òun lọ sí pé Fúlàní kan pè ẹ̀gbọ́n rẹ̀ lọ sí Mọ́níyà ní Akínyẹlé ní Ayíkúnmi wípé Fúlàní yẹn pé àwọn fẹ́ ta màálù níbi tí wọ́n ti ń lọ ọlọ́kadà ẹ̀gbọ́n rẹ̀ àti àwọn ọjọ́ mẹ́ta lórí ọ̀kadà ìgbà tí wọ́n dé kára wọ́n pe Fúlàní yẹn ó bọ́lẹ̀ ó ní kí wọ́n nìfẹ́ lábà àwọn tó bàbá àwọn ló fẹ́ ta màálù yẹn níbi wọ́n ti ń lọ wọ́n dé ojú ọ̀nà tóóró tó gba ọ̀kadà igbó gba tó yẹ kó ọ̀nà ẹlẹ́sẹ̀ àbí ojú ọ̀nà tóóró ni wọ́n ṣe dé ibì kan ni ó ní Fúlàní kan jáde sóhun ó sì gbé bọ́ sóhun láyà pé ó yá ẹ bọ́lẹ̀ kátó fọ̀ Fúlàní mi náà tó ti ń bọ̀ lẹ́yìn èmi náà tó ti ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ èmi tó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ní báwọn ṣe wò àwọn bíi méje ni wọ́n ti dé sọ́dọ̀ àwọn ní káwọn bọ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà gẹ́gẹ́ táwọn bọ́ọ̀lẹ̀ ẹ̀mí kan kàn sọ fóun wípé fóun ó sá tóun bó ṣe sá lọ nìyẹn bó ṣe sá lọ ó ń rí abúlé kan lọ́ọ̀kan ó sá wọnú abúlé yẹn lọ inú abúlé tó sá lọ yìí ó bá àwọn obìnrin kan bẹ̀ àwọn obìnrin tó bá ń bẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọkọ wọn wípé wo wọ́n ní Fúlàní ti dáná ní Ayíkúnmi àbí Akínkúnmi wọ́n ní Fúlàní dáná bẹ́ẹ̀ ó dáná bẹ́ẹ̀ tẹ̀ ẹ làwọn ọ̀dọ́ àbá Akínkúnmi bá irú eléyìí kò lọ máa ṣẹlẹ̀ lábà wà wọ́n kóra wọn lọ́tún lósì wọ́n pọ̀ díẹ̀ tó fi mọ́ olórí ọ̀dọ́ wọ́n bá lọ pé ní jẹ́ kí olè ìṣẹ̀lẹ̀ ó lẹ́sẹ̀ á jiyàn gbé ládùúgbò wa yìí kó tó wá débi tí ọ̀kadà rẹ̀ wà ó bá ọ̀kadà rẹ̀ tó ṣiṣẹ́lẹ̀ lọ́wọ́ ibẹ̀ ló ti ń gbọ́rọ̀ òbọn àwọn bọ́ìsì bá wọnú igbó lọ àti olórí ọ̀dọ́ bí wọ́n ṣe rí i pé àwọn bọ́ìsì ń bọ̀ báyìí wọ́n ti yìnbọn fún ẹ̀gbọ́n rẹ̀ kan lẹ́sẹ̀ wọ́n yìnbọn lù lẹ́sẹ̀ wọ́n ṣe yìnbọn lù lẹ́sẹ̀ tán tí wọ́n rí i pé àwọn bọ́ìsì dé ọbẹ̀ sí ní ọ̀n sá lọ àwọn yẹn ń tẹ̀lé wọn fẹ́ mú wọn ibẹ̀ ló ti yìnbọn mọ́ olórí ọ̀dọ́ ní ọwọ́ ìbọn yẹn sáà pọ̀ débi pé wọ́n láti rọ́ọ̀sì olórí ọ̀dọ́ kúrò láti àbá Akínkúnmi yẹn wọ́n gbé wọn lọ sí ọ̀dọ̀ Ẹ̀gẹ́ àti ọkùnrin yẹn tí wọ́n yìnbọn mọ́ lẹ́sẹ̀ náà ọlọ́jọ́ ti dé wọ́n yọ ọta ìbọn lára olórí ọ̀dọ́ wọ́n yọ lóòótọ́ ṣùgbọ́n wọn ò lè tẹ́yìn rẹ̀ sí. olórí ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ nú ọkọ̀ yìí o olórí ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ nú ọkọ̀ yìí ó fi hàn wá pé Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run má jẹ́ arógun arákùnrin tó yìnbọn mọ́ lẹ́sẹ̀ ìbò ló wà jẹ́ ó sì wà lọ́dọ̀ Ẹ̀gẹ́ ní tiẹ̀ bàbá ẹ̀ka alẹ́ kúrò lẹ́wọ̀ orúkọ yìí sà Akínkúnmi Ọlágòkè abayín gan labà Akínkúnmi kí ló ṣẹlẹ̀ tán ó lè ṣe ṣẹlẹ̀. wọ́n wá tẹ̀lé níbi bọ́lá pé bábà tí àwọn tí láti bá ti ń yẹ̀bà o bá ti tẹ ìjọba bọ́ lórí àtọ̀ wọ́n dáhùn méjì sáà yẹ̀bà alájọ wa gbẹ̀gbẹ̀ kàkẹ́ ẹlẹ́jà wọ̀ wọ́n báyìí ẹja bá gbé wa lọ sí akọ́kọ́ gba sáníyà lọ́dọ̀ fídíò mẹ́rìnlá ẹkún wa wè wọ́n alájọ abẹ́dọ̀ káàdì ẹ̀jẹ̀ wọ́n béèrè pé bóyá ilé ìdí wọn tàbí láàkà wọ́n fún wa wè àti pé lọ sí ilé káàdì ẹ̀jẹ̀ nígbà láti dé bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo tí ọdẹ ṣe wọ́n yan àtàkùn òde ara rẹ̀ lẹ́nu wíṣá tó pọ̀ olórí ọ̀dọ́ ti dákẹ́ bá wọ́n yẹ ká lára tiẹ̀ náà wọ́n bẹ lórí bẹ́ẹ̀dì ń bẹ̀ àti wá sí àgídì gbógun etí bí àgbẹ̀ fojú wa nílé Akínkúnmi bẹ̀ àtàdùgbé bẹ̀. ṣé ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí lábà Akínkúnmi? ó ṣẹlẹ̀ rí ìtẹ́ ọ̀kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàárọ̀ ìní àlọ́sẹ̀rẹ̀. olórí ọ̀dọ́ ọmọ mélòó ló ti rí báyìí? àwọn ọ̀rọ̀ ti tó bẹ́ẹ̀
àti ìyàwó àtọmọ wà lábàbá yìí tí wọ́n ti mọ̀ pé. wọ́n ti mọ̀ ìyá olórí ọ̀dọ́ náà bẹ́ẹ̀ bí. ìyá ìyá wà ní mọ́tò. ìyá olórí ọ̀dọ́ bẹ́ẹ̀ bí mọ́tò. wọ́n ní wọ́n mú Fúlàní kánú wọn ó wà ní station mọ́níyà tí a mọ́níyà àwọn station ti mọ̀ pé olórí ọ̀dọ́ ti kú. tẹ́ẹ̀ ti lọ yọ ọta nìyẹn. ṣùgbọ́n Fúlàní ẹ̀ tiẹ̀ òun wà níbẹ̀ báyìí. kí lẹ sọ. bá kílẹ̀ wà láàmà sẹ́yìn tó gbọ́dọ̀ sílẹ̀ kò ṣe bá lè gbọ́dọ̀ sílẹ̀ wọ́n máa pa lọ́dún lóru àbí wọ́n pa láṣà àtọ̀gbọ́n kílẹ̀ wọ́n máa bọ́ sí sẹ́sọ̀ lọ́dún lóru tó wá nílọ. Olúwa kó ṣàánú wa lórílẹ̀-èdè táwa yìí olórí ọ̀dọ́ ni wọ́n tẹ́lẹ̀ inú ọkọ̀ òun kọ́ ni Fúlàní gbé o òun kọ́ ni Fúlàní dígbé òun kọ́ ló ń bá Fúlàní jà ó dìde nídìí pé ó fẹ́ gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ nígbà tó gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ nígbà tó gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò òun ó láti jáde sí wọn wípé àìtí wí bí eléyìí bá lọ tán tó bá wá sádùúgbò kí làwọn fẹ́ máa sọ ló jáde sí wọn láì mọ̀ pé ọlọ́jọ́ ó fẹ́ ku ọlọ́jọ́ lọ́nà nù. ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ìbàdàn àtàwọn akíkanjú èèyàn ọ̀rọ̀ nú o ibi ayé kùn sí ni o ibi ayé kùn sínú o. èmi àti àní fojú sunkún ọmọ gbogbo abiyamọ pátá àní fara gbàwé ọmọ mi ò bóyá ẹgbọ́n kankan tí wọ́n sọ ń bẹ̀ nípa ìyá olórí ọ̀dọ́ ṣé gbọ́ no ṣé ẹgbọ́n tí wọ́n sọ níbẹ̀ yẹn nípa ìyá olórí ọ̀dọ́ wọ́n ní ìyá ẹ̀ ló wà ní mọ́tò yẹn abiyamọ jókòó tí òkú ọmọ kábíyèsí Ọlọ́run ibo làwọn Fúlàní ti rí ìbọn láńsẹ̀nsì wo ni wọ́n fi ra ìbọn yẹn ta ló ta ìbọn yẹn fún wọn sọ́jà ìbọn ti wà ní Nàìjíríà ni kábíyèsí Ọlọ́run ìyá jókòó tí ọmọ tó wà nílùú wọ́n jọ wà nílùú ni ó wọ́n ní àwọn Fúlàní ń dáná nínú igbó wọ́n náà ń dáná ẹ pé wọ́n tún fi olè kún pípa wọ́n wá pẹ ẹ wá lọ ra màálù àwọn náà kó wọ́n fi lọ ra màálù kán wọgbó ní Fúlàní ní kán fò kan níṣó èyí tó sá ó sá wà bá olórí ọ̀dọ́ ìbámọ̀ kó má dìde àmọ́ bí ò bá dìde tó má pa àwọn tìbí tó fẹ́ gbowó lọ́wọ́ wọn lénìí kò sí assurance pé wọ́n tún ní ya wọnú àbà àwọn olórí ọ̀dọ́ náà kàn pa wọ́n lọ́la. Today's survivors might be tomorrow victims because yesterday victims àwọn náà mọ̀ kán máa kú ìyẹn lánàá. Today victims were yesterday survivors. So today survivors might be tomorrow's victim. Tálámọ̀ tó kàn ó lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn. Ẹ wá ní kí àwọn Ògbómọ̀ṣọ́ kó má dìde. Káwọn náà má pariwo. Àwọn Ògbómọ̀ṣọ́ gan ti yarí. Wọ́n ti fárígá. Wọ́n ti ní kò sí ní tó jọ. Níbi tá bọ́rọ̀ yìí dé. Wọ́n lẹ́ni máa kú ni. Àwọn náà lẹ́ni tó máa kú. Wọ́n ní wọ́n lè máa pa wá. Jẹ́ káwọn náà bọ́ta. Wọ́n ní Yorùbá wí bá wa play jingle yìí. Kò lè máa lọ báyà lè faramọ́sẹ̀. Mo ló ti sú mi. Kì í ṣe orúkọ bá lè fẹ́ máa sọ ìtàn ẹ̀. Kì í ṣe rọ̀rọ̀ burúkú wọ́n pa lágbájá wọ́n pàtàmẹ̀dò yìí. Wọ́n mú kan léni wọ́n mú kan lọ́la. Tá bá jẹ́ 100 million náà tó mú alẹ́yọ kọ̀ọ̀kan. Kódà bí èèyàn fi agbádá dín chicken tó bá mú lẹ́yọ kọ̀ọ̀kan yóò padà mú tọ́njọ́ kan. Ọbẹ̀ ti tán ló máa ń gbẹ̀yìn màálù.
ta ló legalize ìbọn tí wọ́n ń lò fún wọn. Wọ́n dẹ̀ tún sín ọwọ́ gbogbo ẹ̀ náà ń ṣe. Ẹ wá ní ká dákẹ́ torí àwọn wèrè tí wọ́n ń bú Yorùbá nation. Torí wọn náà ṣe send video yìí sí pé kí n play ẹ̀. Despite pé last year ló ṣẹlẹ̀. Láti last year yẹn ó tún wá wọ ìwé ẹ pé Akínkúnmi yẹn sìn àgbọ́ nípa ẹ̀. Ọmọ Akínkúnmi gangan ọmọ inú ọgbà ọmọ ìlú. Ọlọ́mọ ìlú lòun. Òun ló fún mi. Pé Yorùbáwùyí ìwé relé nìkan lẹ ń pariwo kíní kan lẹ ń pariwo ọba Akínkúnmi náà ni. Ǹjẹ́ ìtàn náà mú lára àwọn ará àbí ńkọ́ àwọn dáràn tán náà mú. Yìí tán mú lára wọn ńkọ́. Ká fi ẹnu ká dákẹ́ àkàrà yá jọjọ. Ká dákẹ́ lórí yẹn. Ká má lọ jìnnà ńbẹ̀. Ìtàn mú tán mú fọ́lọ́pàá. Kí ló tán pa wá tẹ́nì ọkùn òdìdé fún wa. Ẹ wò àwọn ará Ògbómọ̀ṣọ́ àwọn fúnra wọn náà ti yarí. Bẹ́ẹ̀ kó tó di pé mo wá plate wọn fún yín. Mo fẹ́ kẹ́ wo ibi tí wọ́n ti ń fi sniper sínú ẹ̀wà fún wa. Sínú oúnjẹ fún wa. Gbogbo alamọ tí ògínì yẹn ń ṣe. Ó ń pààyàn ó ń pàdún ó ń pèkúté ẹlẹ́sẹ̀ kan bùrọ̀dá mi wàrà kan ó ń pààyàn ó ń pẹ̀fọn ó pọ̀pọ̀lọ́ ẹlẹ́sẹ̀ kan sìsítà mi wàrà kan. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò fi pààyàn pàdún lọ́tẹ̀ yìí. Oúnjẹ ni wọ́n kó sí. Èèyàn mélòó ló máa kù. Yet wọ́n là máa fi bí pa wá àwọn ò ní jẹ́ káwa róko lọ. Wọn ò já róko lọ o. Ẹ̀wà tó wá gbé wá fún wa. Tán ní ká jẹ. Wọ́n tún fi snipers. Tí rí fídíò yẹn. Ẹ máa wò nísìnyí. A máa play ẹ̀ fún yín. Ẹ máa rí. Kò sẹ́rì kò sọ̀rọ̀. Kò kí ń ṣọ̀rọ̀ ẹnu nìkan. Kí ni mo sọ fún yín? Kò ń ṣe ọ̀rọ̀ ẹnu nìkan. Ó lẹ̀ ń wò yín. Abẹ́rẹ́ nǹkan fi ń kú sáfẹ́wọ̀ fún wa ni nǹkan ní ká máa jẹ nìyẹn ibi ká bá lè jẹ bí nǹkan ṣe ọ̀tá abẹ́rẹ́ pé nǹkan ṣe wá ọgọ́rùn-ún ṣe ọ̀tá wa. Listen very well. Listen very well. Wọ́n wá ní ọmọ tálíkà ó ní kánsà. Ibo náà ti rí kánsà. Àwọn olówó. Àwọn olówó. Let's go to a shop. Ó fi ń ṣọmọ tálíkà. Ṣé tí ń gẹ̀tẹ̀? Àwọn olówó ti ń ṣe ọmọ tálíkà. Wọ́n ní the kidney transplant. Wọ́n ní the igba transplant. Wọ́n ní the àwo transplant. Wọ́n ní the liver transplant. Táwọn ìyá wa fi dàgbà. Kò sí tó ń jẹ wọ́n ní kidney. Táwọn bàbá wa fi dàgbà. Kò sí tó ń jẹ wọ́n ní anything. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ńkọ́ ọ̀nà oríṣiríṣi náà ṣàfihàn pa wá nílẹ̀ Yorùbá. Kẹ́lẹ́dà wa kó ṣàánú wa ni. Ká má bógun lọ ló kù báyìí. Torógun oríṣiríṣi lélẹ̀ aláfẹ́ ro ti wá fún àbèrè lọ́wọ́ ya níbo náà ti rí ìbọn ẹ rí pé ní tó burú mọ́ ó kàn retí ẹni tó máa sọ fún ni ọjọ́ Sunday kí ló yẹ tí wọn ò ṣe ní ọjọ́ ọjà tí gbogbo èèyàn wà nínú ọjà tó pọ́n náà fẹ́ tú àṣírí náà ló yẹ kọ́kùnrin yìí rìn sásìkò ọjọ́ Sunday ó wá ń béèrè wọ́n láwọn ń preserve ẹ̀ ni ẹ ṣáà rí kẹyìn àbẹ́rí ẹ̀rí ke sniper lẹ́lẹ̀ wọ́n láwọn fi ń preserve
wọ́n láwọn fi ń preserve ẹ̀ kí kòkòrò má bàa wọnú ẹ̀ ni kí kòkòrò má bàa wọnú ẹ̀ wà so owó tí wọ́n yẹn jọ wọ́n lójú ju ẹ̀mí àwọn tó máa ra ẹ̀wà yẹn jẹ lọ no mi ò gẹ̀ẹ́tì ẹ ní o bí àtẹ bá ń gẹ̀ẹ́tì ẹ kẹjẹ́ kí n máa gbọ́ owó tí wọ́n yẹn ó jọ wọ́n lójú gan-an àbí ju ẹ̀mí àwọn ẹja play ẹwu tomato sílẹ̀ wa ẹja play tomato sílẹ̀ wa kẹ́ ẹ rí bó ṣe rí kẹ́ ẹ wò bó ṣe fáìn tó á dàbẹ́ ni pé màá wá sọ bí tán ti gbin tomato sí yẹn fún yín ẹ fẹ́ lè máa kó jẹ́ ńlẹ̀lẹ̀ ó yá òun lẹ̀ ń wò yẹn ìbẹ̀rẹ̀ sí ní wò tomato sílẹ̀ wa ni ọ̀ṣọ́ tàwa ẹ ti rí tomato sílẹ̀ wa ẹ rí bó ṣe fine ẹ rí bó ṣe dà bí ẹgbára tomato sí yẹn ó fine bí èmi àti yín ẹ wo bó ṣe rẹwà ó dàbí kẹ́ máa mú báyìí kẹ́ máa jù sẹ́nu ni bó ṣe ń ṣe yín ló ṣe ń ṣe mí náà tomatoes tẹ́ ń wò yẹn tomatoes òkè ògùn ni tomatoes ilẹ̀ Yorùbá ni a sọ fún yín pé ilẹ̀ wa ló kún fún wàrà àti fún oyin mo lè ní gbogbo àgbáyé mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá ló fáyìn jù fún nǹkan ọ̀gbìn inú oko èèyàn kan Sangiliti ní òkè ògùn náà ti kó tomatoes yẹn jáde inú oko èèyàn kan ẹ wò yìí tí ò tí ì pọ́n tó ẹ wo bó ṣe tóbi lọ́wọ́ tí àlùbọ́sà bá tóbi tó bẹ́ẹ̀ yẹn tó máa sọ ni pé àlùbọ́sà yìí tóbi táwa wà ní kékeré tomato mọ́lá àmì ò mọ́tò nǹkan tomato ilẹ̀ Yorùbá la máa ń jẹ ṣépù ẹ̀ yàtọ̀ àjọra wa nǹkan ilẹ̀ wa náà ò jọra wọn ṣépù tomato sì wa ó yàtọ̀ á ṣèdí bẹ̀rẹ̀ báyìí ni tádàbẹ tó máa rẹ sórí jollof rice báyìí wàá kọ́kọ́ máa jẹ náà kó tó máa jẹ jollof rice tó máa dùn dáadáa yàrá ní bá wà tomato ilẹ̀ Haúsá la máa jẹ èyí náà la máa jẹ kíni kan la máa jẹ àwọn tí wọ́n fi sniper sínú ẹ̀wà kí ni wọ́n àmọ̀ tán fi sínú tomatoes bóyá ó yàgbẹ́ sínú ẹ̀ ni who knows kọ́lọ́hún ẹlẹ́dàá kó ṣàánú fún wa nǹkan ti ṣọ̀tá wa o ibi tá a bọ́rọ̀ dé tẹ bá gbọ́ ibi tá a bọ́rọ̀ ara wa dé ibi tá a bọ́rọ̀ ara wa dé báyìí mi ìmọ̀ tó lè ṣèfù wa mọ́ bóyá àdúrà àtẹ̀gbàdúrà ẹ wo ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn Ògbómọ̀ṣọ́ mo kí yín o Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun mo kí yín gan-an ni mo kí yín mo kí yín mo kí yín mo kí yín baálé Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin baálẹ̀ gbogbo ẹ̀yin baálé tẹ́ ẹ dìde ẹ ṣeun bàtí gọ́fúnà Ṣèyí Mákindé ò dìde ṣáàlè fọlọ́pàá mú ṣáàlè lọ́wọ́ kó lọ́fíìsì ẹ̀ gbàtà àgbọ̀n kan lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò kí la rí ṣe sí gbàtà àwọn ọba ò sọ̀rọ̀ kí la wá rí ṣe sí a máa pariwo náà ní kọ́lọ́ ń jẹun gbọ́ wọ́n dẹ̀ ń gbọ́ torí tí ò dùn àwọn bàbá wa yìí mo lè fọwọ́ ẹ̀sọ̀yà pé wọn ò lè sọ pé àwọn ò máa gbọ́n tó ń jẹ́ Yorùbáwùyí wọ́n ń gbọ́ bóyá kọ́lọ́ ń ṣàánú wa kó jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n tún gbà tó bá wá gbà kẹ́lẹ́dàá jọ kó jẹ́ kí wọ́n gba ọ̀rọ̀ wa rò kí wọ́n rí pé tó ń ṣẹlẹ̀ yìí kò nọ́mà mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin baálẹ̀ àti ẹ̀yin ọ̀dọ́ ìlú àti ẹ̀yin àgbààgbà ìlú tẹ́ ẹ dìde tẹ́ ẹ ṣe jíngù yìí mo kí yín gan ni Ọlọ́run bá mi kí yín àwọn náà ké sára ìlú o wọ́n ké sólórí wọn kó sẹ́lẹ̀mù àwọn baálẹ̀ náà ti mọ̀ pé ó ti ń kan lórí ó ti ń kan lẹ́mù wọ́n dẹ̀ mọ̀ pé tó wà lẹ́yìn ọ̀fà tó wà lẹ́yìn ẹ̀fà ó ti ju òjé lọ báyìí ó ti ń lẹ́tí kẹfẹ́ everybody ẹ jẹ́ á gbọ́ jíngù ẹ jẹ́ á gbọ́.
tiwé tàgbà àdúgbò yìí ǹjẹ́ àlàbọ̀rùn kò ti máa dẹ̀wò bí ǹjẹ́ kí ekulé gbọ́ o bẹ́ẹ̀ kí toko náà ó má sùn àsùnpìyè àwa balẹ̀ láwọn ìlú wọ̀nyí tewúrojù ẹlẹ́mìnlá onígbá elébè ìdíyá tá a wà níjọba àbílẹ̀ oríire ńlá ń kéde o wípé àwọn fúlàní adaranjẹ tí wọ́n fẹ́ sọra wọn di ẹrù jẹ̀jẹ̀ lágbègbè wa ti fẹ́ gba ìlú mọ́ wa lọ́wọ́ tán o bẹ́ẹ̀ kò sí ọ̀kankan nínú wa tó fún wọn nílẹ̀ ipa ni wọ́n fi tẹ̀dó ságbègbè wa torutoru ni wọ́n fi ń ba èrè oko wa jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀rù ìfipábánilòpọ̀ púpọ̀ àwọn obìnrin wa kò lè jáde nílé mọ́ ṣódà káwọn fúlàní darandaran tí wọ́n fẹ́ sọra wọn di darandaran kí wọ́n sọ ọmọ aláṣọ wa dalákìsà torí púpọ̀ àwọn tí wọ́n jẹ́ aráàlú wọ́n ti torí ìwà ọ̀daràn táwọn fúlàní darandaran yìí ń wò máa kó kúrò nínú ìlú wa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ alága ìjọba àbílẹ̀ oríire ẹjígìrì sí ọ̀rọ̀ wa o ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹgbẹ́ ìṣọ̀kan àgbẹ̀ ògbómọ̀ṣọ́ umaru babuga sẹ́ríkì ògbómọ̀ṣọ́ jòwúrọ̀ ògbómọ̀ṣọ́ ọlọ́ntóyin abọ́dúnrìn ẹ má jẹ́ káwọn fúlàní ó bo kọyín jẹ́ gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn pátápátá ẹ wá gbà wálẹ̀ ẹ wá gbọ́ kẹ́nikẹ́ni ó má ṣe rìnrìn ẹlẹ́sìn mìrìn nínú àwọn ìlú wa bẹ̀rẹ̀ láti aago 11 alẹ́ sí 5 ìdájí mọ́ o kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ kí gbogbo sáré ṣàgò kí wọ́n ṣe gàyà fúnlu wa náà o àìgbọ́sibù ṣe agbọ́mọgbà nìkan lókù tí ó jẹ̀bi ọ̀rọ̀. ṣe gbọ́ ẹ̀yin sáré ṣàgò ẹ̀yin tẹ máa ń lu gbẹgbẹgbẹ tó ń jò agbẹlẹgbẹlẹ tó ń jò wọ́n ní ẹ ṣe gàyà fún ìlú Ògbómọ̀ṣọ́ fọ̀ náà o torí ìyàwó ṣòro fọmọdé yìí o wọ́n ní ìyàwó ṣòro fọmọdé yìí o wọ́n ní ẹ̀yin sáré ṣàgò wọ́n ní ẹ lọ wábi mẹ̀lẹ́ ń bẹ̀ sí ṣe ti gbọ́ wọ́n ní gbogbo èèyàn àjìjàngbara pátá wọ́n ní kẹ́ jígìrì sọ́rọ̀ àwọn wọ́n ní kẹ́ ran àwọn lọ́wọ́ ọmú ẹyọ kan ní gbogbo ọmọ Yorùbá jọ mu àtàwọ̀bá àtìjòyè èdè ẹyọ kan lájọ ń sọ tó kàn wá yà mí lẹ́nu ni wípé kó má jẹ́ wípé àwọn Yorùbá tàsìkò yìí bóyá màláìkà tó ṣe ń kọ́ṣẹ́ lọ́wọ́ ló mọ́ wá I don't get it wọ́n ti ní ẹyọ kan ní gbogbo ọmọ Yorùbá ká jígìrì sára wa kájọ ṣe ní gbẹ̀kẹ́ tó máa fọwọ́ mọ́lé igba láàmù tó máa fọwọ́ ti ògiri wọ́n ní ká pawọ́pọ̀ kájọ ja ìjà yìí torí ẹni tó kàn lé ní láàrin àmẹ́ni tó máa kàn lọ́la tàlámọ̀ tó máa kàn ìlú Ògbómọ̀ṣọ́ ìwéré ilé kìnnìkan mi ò ẹ má bínú mi mò ń ka àwọn ìlú yín lórí ni o àwọn ló kàn lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn mo kí ẹ̀yin balẹ̀ mo kí ẹ̀yin àgbààgbà ìlú ẹ ṣeun ṣé ẹ ti gbọ́ wọ́n láwọn ìyá wa wọn ò lè lọ sí oko mọ́ tó wọ́n ń bẹ̀rù kí wọ́n lọ dágun pọ́nrán kí wọ́n lọ kàgbákò pọ́nrán nínú oko wọn ò lè lóko mọ́ ìyá mi ó ti dóko nísìn Ọlọ́run ló mọ ọdún tó ti dóko gbẹ̀yìn àwa lọ dáràn wọ́n wá sọ ìpàkọ́ yìí oníyà wọ́n wá lẹ̀ pàkọ́ yìí oníyà mọ́lẹ̀ àwọn tó jẹ́ pé àtọmọge rírun ni adélébọ̀ títẹ̀ ni kódà mọ́ rí arúgbó gbogbo ihò gbogbo ejò ní jíjẹ gbogbo ihò náà fẹ́ wọ̀ ṣé ẹ ráyé wọn bí wọ́n láwọn ò ta ilẹ̀ fún wọn máa tún jígbù yìí play fún yín wọ́n láwọn ò ta ilẹ̀ fún wọn dépò tí àwọn máa tu ilẹ̀ fún wọn that is to say wọn ò ra ilẹ̀ they don't buy it wọn ò tu ilẹ̀ fún wọn they don't lease it not for sale not for lease náà fi ṣe wọ́n ní ṣùgbọ́n wọ́n fi tipátipá tẹ̀dó sí inú ìlú àwọn gẹ́gẹ́ bí ìṣmo play lánàá ẹ lọ wò ní tẹ́ bá ti follow mi táwọn ìyá yẹn ní tó bá pówó náà ń fún àwọn ò fẹ́ owó yẹn mọ́ ìlú Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state yìí náà ni lábẹ́ ẹnjíníà dókítà gómìnà Olúṣèyí Mákindé lábẹ́ wọn náà ni gbogbo igi mú wọn báyìí ní gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀ wọn láwọn ò ta ilẹ̀ fún wọn àwọn ò tulẹ̀ fún wọn wọ́n fi tipátipá dúró sínú ìlú ewúrẹ́ Yorùbá ò sọ pé wọn ò bá àgùntàn ṣe àgùntàn tí wọn ló ní tí bàbá tòun òbí dúdú wọ́n fi tipátipá dúró sínú ìlú ókè ẹdú ẹ máa ṣiṣẹ́ yín lọ wọ́n tún wá ń kẹ́ ẹran jẹ oko àwọn obìnrin ò lè lóko mọ́ kébí lù wá pa ká lè máa jẹ̀wọ́ ní sniper no mo ń bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ni ṣé kébí lù wá pa ni wọ́n sáré ká lè máa jẹ ìwà oní sniper àbí kí ló tún kù èyí tó bá rìn lójú gbó ẹ pa sínú oko èyí tó bá wà nílùú ẹ wá tàn ìpé kó wá ra màálù
kẹ́ lè bá pa ẹ tó bá dìde tó lọ fẹ́ rescue wọn bí olórí ọ̀dọ́ ẹ̀ràn ló sọ̀rọ̀ àjàǹte ìyá jókòó tó kú ọmọ ẹ̀ nínú mọ́tò kí ló máa ṣẹlẹ̀ kọ́kàn ò ní ṣẹlẹ̀ Yorùbá náà pa náà àti jẹ́ pé màálù Fúlàní náà pa Yorùbá náà pa so kò sí tó máa ṣẹlẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ now àwọn Ògbómọ̀ṣọ́ wọn lọ́mọ ẹlẹ́ran àwọn ò lè máa jẹ gungun mọ́ o wọn lọ́mọ aláṣọ àwọn ò lè máa wà kísà mọ́ wọn láwọn ti tired wọn ló ti sú àwọn gbogbo ohun tán bá mọ̀ ló máa fi ṣọ́ ìlú wọn curfew ti bẹ̀rẹ̀ o curfew don start o curfew ti bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state generally curfew ti bẹ̀rẹ̀ aago 11 sago 5 dájí wọ́n ní ká na announce fún yín ìwọ tó bá wá mọ̀ pé wọ́n ń dín ṣinṣin lórí ẹ̀ kúlíkúlí wà lórí ẹ̀ ó fẹ́ doubt àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ó yá wọlé síbẹ̀ nìṣó níbẹ̀ gbogbo tó bá mọ̀ náà máa fi safeguard ìlú wọn o nígbà tá àti ìjọba tó máa safeguard wa bóyá àwọn ìjọba wa dẹ̀ ń ṣe warm up lọ́wọ́ ni ilé lágbára o ilé lẹ́tìkẹ́ o ó sọmọ ngan ó pọ̀ fún Yawarisi ó pọ̀ fún ta ni ó pọ̀ fún Yawarisi èmi ò ní rí jù báyìí lọ tó ti sú mi ká má rí pé kíní kan o wọ́n ti bá wa sílé kíní kan níbì kan o wọ́n ti ká má rí yẹn sọ dẹ̀ ní àgbà Yorùbá nation ọ̀fun àti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ dání ẹni ká ní fò ká níṣò ẹni kò sí ní tó jọ tọ́ ẹnu ẹ̀ la wà yẹn o ojú gbogbo wa já ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yẹn ṣùgbọ́n mo pọ́ bá tó ní ayé tó ní ọ̀run kò ní fi àwa tálíkà sílẹ̀ ṣáà tàwa ń lo òyìnbó tá à ń ṣọmọdé ń lo òyìnbó yìí ṣe ìwò tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn ilé òṣè wà ní òjá wálé àbí iṣẹ́ wo la máa ṣe káràlú òyìnbó dé kan káràlú òyìnbó ti dé o ẹnìkan náà ló máa lọ mú páàsì olúwo ẹlẹ̀ Ọlọ́run má jẹ́ àṣìrìn ṣùgbọ́n ẹ̀yin bàbá wa it's better you do something faster ayé Buhari ẹlẹ́ẹ̀lẹ̀ sọ̀rọ̀ torí pé Gàmbàrí ló wà ń bẹ̀ ẹni kọ́ ọmọ wa ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kó gbèdí pàǹpà wọbẹ̀ ọmọ wa ti gbèdí ẹ̀rì mọ́wọ́ bẹ́ẹ̀ o wọ́n ti tún wá ń pa wá ń sìn nígbà tọmọ wa wà ń bẹ̀ yìí ni kò yé mi àbó yé ẹ̀yin tó bá yé yín ẹ jẹ́ kí n rí ní comment section kò yé èmi ni o tó bá yé yín ẹ jẹ́ kí n rí ní comment section ẹ wo if you are seeing me for the first time Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí ni mo ń jẹ́ tẹ́ bá ti subscribe ẹ kàn tẹ subscribe button yín notification bell yín ẹ tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ I am the one and only Akalolo of Yorùbá nation o adáwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọlọ ìyọrọ etí òpin méjì see your next show yìí ṣe mi bákan ó shock mi bákan mi ìfẹ́ ru show ilé see your next show thank you orílẹ̀-èdè Yorùbá á dúró láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Yorùbá nation á dúró òmìnira á dé I love you thank you bye bye.